bíṣù dára gbada. Ìyẹ̀rù ọ̀kẹ́ ọlọ́fà bìdí yọmẹ́ni. Ọ̀la lọ mi ọmọ ṣìnkìn ọ̀la lọ ọ̀yẹ́ mọ́dé gbé tirinu lọ́fà. Ògbèrè. Irú ẹ̀yìn ọ̀gbọ́njú ní ìjọ ogun jalè. Ẹ mọ̀nà nígbà tí ogun jà lọ́fà. Ẹ bá gbọ́njú ní ìjọ ogun jalè. Ẹ̀yin ìbá mọ̀nà nígbà tí ogun jà lọ́fà. Ẹ bá máa pọ̀ tó yìnbọn dẹ mú tòsí ẹ fi yìnbọn bàbà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adégbóyèga ọmọ Lawal, gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Kehinde Hassan tí gbogbo ayé mọ̀ sí Ogogo. Mo kí n pé ẹ kú ọjọ́ bíi mẹ́ta. Ogogo lè kọ́ ṣàlàfíà ni. Ogogo mò ń wò yìí. Eré gbogbo ara ìyọ́mù kan, eré gbogbo ọmọ bàbá ṣínkìnnìjú àwo. Mo dẹ̀ fi ọkọ̀ sọ pé kó má bá mi ta mọ́tò. Ó wá ta ọkọ̀ 10 million. Ọlọ́ta ní 15 million. Sẹ́ńtì bí ẹ ṣe máa tajà tí nìyẹn. Bí ó ṣe yẹ kí èèyàn ta nìyẹn. Ó ní sunlé rẹ̀. Irọ́ kò ní rí bẹ́ẹ̀. Tó bá ṣe pé ńgbà tí o gbé fún mi pé kí n ta 10 million. 7.5 ni mo ní wọ́n rà á tí mo wá kó 7.5 fún yẹn. Mo ti jalè ń bẹ̀ yẹn o. You said 10 million naira. Èmi bá wa ta. Bí ló ṣe rí o lè jẹjọ lọ. Mélòó mọ jẹ lérè inú ọkọ̀ tí mo ní wọn bá ń ta. Síbẹ̀síbẹ̀ ìgbà tí màá tún délé náà tájọ́ mo tún jà pé mo fìlì mọ́tò táǹkì mọ́tò délé mo tún fáwọn ìyàwó àtọmọ náà ní nǹkan kan. Mélòó láwọn ayọ́nu mílíọ̀nù tó rí lára mi. Èmi ò mọ etí wọ́n ti rí mi ṣàbẹ̀rẹ̀ irúwó nù 10 million tàkọ́kọ́ àbí. Wọn à lè bá yín lójú. Aláwùsá o. Kí ló ń ṣẹlẹ̀ gan-an? Dún pẹ̀lú èdè. To, salamu alaikum na gere mutane mu da fatan alheri. Wallahi yau ko kowa agan Ogogo ana nan shi mu amma kulodo ati gori ilewa. Wallahi Ogogo ranka daidai. Everybody ati gwatiye wallahi goye galawa iyeru shi mo inyin to brula faja alaseju abojo. Shine ye kira ka. Ma bori ki baba mi jẹ́. Allah kí ló sọ baba mi wo ki ba hun. Allah ya baka akuri. Oda. Ya akuri. Ọkọ tó fẹ́ kò tẹ́ Ọlọ́run. O ti fẹ́ pele kò tẹ́ Ọlọ́run. Ogogo wa dé wọn náà wọ ọmọkùnrin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣe àwọn tó wọ. Na ṣe mai ranka daidai wallahi shi ati da lokuri wallahi. Everybody ati go ati Ogogo. Ṣe báyìí ọmọ dàpọ̀ Ogogo bẹ́ẹ̀ ń gbà lọ́wọ́ àdìpọ̀ à ń dàbí tó à ń yan ọ̀run sí ilé Ogogo ti kún o so máa. No me to appreciate yẹn. Wọ́n ti yọ àwọn special room mi sí ẹgbẹ̀gbẹ̀ like mini flat mẹ́rin kan wà báyìí mini flat kan wà yìí. Ma ti appreciate yẹn ni wallahi ati da okuri. Sọ bá mi kí wọn ní èdè Hausa normally. Ogogo mala Ogogo Alhaji Ogogo mala Hassan ko kai ne Hassan ko yi ne Hassan ranka daidai barkanku da zuwa an zo lafiya ubangiji Allah ya sa maka da alheri wallahi yau na ji dadi da ganin ka ne ban taba sa ido na akan ba kuma yau na gan ka dadi na ji gbogbo èdè ni goye ga yeru wallahi maso kwe eni ko matiri for the first time kuma na ji dadi Evan so fun na ji dadi I appreciate ma appreciate ye ni otito ma appreciate otito o fiti òkè lọ́hùn so o appreciate ma appreciate gbogbo èdè lọ́lọ́hùn gbọ́ bẹ́ẹ̀ ni wallahi tó Ogogo tó wà ńbẹ̀ ẹ bá mi share ètò dáadáa èyí tí a ti ń wí a fi ń ṣàwẹ̀wà ètò bẹ́ẹ̀ ni Ogogo kí ló kàn yín pẹ̀lú Fẹlá Anikulapo kí ló kàn yín pẹ̀lú Fẹlá Anikulapo. Fẹlá Anikulapo. bàbá ti lọ tipẹ́tipẹ́. kí ló wá bí Anikulapo tó sùn ní Ìbàdàn. orúkọ lè papọ̀ bíi towókọ́ a sọ nípa Anikulapo tí ó jẹ́ èèyàn that is Fẹlá Anikulapo Ransom Kuti kí ọba lánàá jùlọ kó dẹ̀lẹ̀ fún wọn. À ń sọ̀rọ̀ nípa sinimá Anikulapo tí ò sírú ẹ̀. Wọ́n ti ń ya sinimá ní ilẹ̀ Yorùbá
Anikulapo jẹ́ kan tí mi tún tí mọ̀ ẹ́ tí mo lè fi wé lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí ni mo ṣe ọba Láìlúà Aláàfin Ọ̀yọ́ nínú Anikulapo. Akílapo bẹ̀ ikú wo ni bẹ́ẹ̀ tí fi ń ṣe àjàmbá. Àwọn tí wọ́n ń gbọ́ mi tí wọ́n wà nílé tí wọ́n gbọ́ pé mo wá ṣe ìpolówó fún sinimá Anikulapo wọ́n á ti máa wò pé ẹ̀dùn náà á wo fíìmù ẹ̀ lórí Netflix. Ṣé series tí wọ́n sọ yẹn ló ti dé yìí? Bẹ́ẹ̀ ni o series yẹn ló dé yìí o. Ní on the 1st tó jẹ́ ọ̀la òde òní ní series tá à ń sọ yìí Anikulapo máa bọ́ sórí Netflix. Tó máa jáde kárí ayé. Tó máa jáde kárí gbogbo ayé ló máa wò àfi bí tí òyìnbó bá ti discover lóko. Ẹ ti rọ́gbọ́n ogun dá o, ẹ ti rọ́gbọ́n ayé dá o. Bàbá. Ìdí rẹ̀ àwọn tó ń pirate yẹn ṣe ń rọ́ mọ́ báyìí. Ẹ kọ́ continue láti máa ṣe ṣùgbọ́n àwọn náà fi bí pa wá wọ́n fi ìyà jẹ wá ṣùgbọ́n Ọlọ́run ọba ẹ̀san ni. Ẹ̀yin ò ṣe lọ bí tí wò sí ní fìyà jẹ ẹ lè fẹjọ́ wọn sùn. Irú Anikulapo yóò gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ kówó ńlá mọ́ wọlé pẹ̀lú ẹ̀ wọ́n náwó lè pọ̀. Ibi tí wọ́n ti ní fìyà jẹ wá ibẹ̀ làwọn èèyàn wá ń já sínsìn tá a dẹ̀ mọ̀ pé tó bá ti dà sórí action délé. Ibo nìyẹn. Netflix ni. Olódùmarè. How many hours ni Anikulapo? Ètò máa jáde sórí igbá lọ́la bí a kì í sọ pé 1 hour 20 minutes wákàtí kan àtogún ìṣẹ́jú àbí kó dín tàbí kó lé. Níjọ́ tá a bá béèrè a máa béèrè pé promoter wo ní bá yín tàṣẹ yín ṣé ó tún rí bẹ́ẹ̀ máa nìsín. Promoter kẹ producer mi ní kẹ béèrè àti director mi mò ń sọ nípa Kúnlé Afọláyan ọmọ Adé Love òun lẹni tó produce it and sọ òun náà ló direct ẹ tó máa sọ pé kéèyàn kó gbóṣùbà fún yàn èmi gbé òṣùbà fún. Irúfẹ́ àwọn ìsọ̀rí ẹ̀dá wo lẹ fẹ́ kó wò? Àlọ́mọ kékeré alágbàlagbà alẹ́ arúgbó alómìnira. Tí òye ọmọ òkókó tọ́lọ́n bá fi òye sí ọmọ òkókó nú pé kó wo Anikulapo tó bá ń wo Anikulapo tí màmá ẹ̀ bá pariwo lẹ́gbẹ̀ẹ́ a máa já màmá ẹ̀ lé èkánná pé mami ẹ jẹ́ kí n gbọ́ nǹkan tó ń sọ. Ta ló kọ script yẹn? Ẹni tó produce ni èmi mọ̀. Ta ni? Which is Kúnlé Afọláyan òun náà ni mentor ni. Mo ń gbọ́ yín sá. Ẹni tó kọ tó produce film Kúnlé Afọláyan òun náà ni director ṣùgbọ́n ẹni tí ó mú gègé dání tó kọ ní à ń pè ní Ṣọlá ọmọ dada. Olódùmarè. Tí njọ́ tí wọ́n mú script tán sẹ̀ndẹ̀ sí mi nílé orí fóònù náà sẹ̀ndẹ̀ sí mo wá lọ ṣe print out nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ka story yẹn mo láti pe Sodiq ẹni tó kọ script mo ní sọ fẹ́ pààyàn ni. Kí ló dé? Because tẹ́ bá ń ka péjì kan lọ́nsìn bẹ́ẹ̀ ń ka sí nǹkan lọ ihun tó fẹ́ ṣẹlẹ̀ next làákàyè yín ò lè ro nǹkan kan bẹ̀ láéláé nígbà tí a bá tún débẹ̀ báyẹn máa ṣe hà ní pé kí ló dé wọ̀ lọ́hùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà mọ̀ pé Saro ti kú nínú sinimá tó lọ. Wọ́n ti gbàgbé pé àkàlà ló jí níjọ́ sí ṣùgbọ́n àwọn èèyàn náà tún rí pé àkàlà yìí náà wọ́n ti fi bí ṣú wọ́n ti gbàdú ọwọ́ ẹ̀. Arọ́lákẹ́ ti sá kò ní palace Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ń wá káàkiri tí ẹni tí wọ́n ń pè ní Báṣọ̀run ó fẹ́ túlù mọ́ kábíyèsí lórí. Ebo la ń lọ gangan. Ẹ ti fi sí suspense. Bàbá. Láàárọ̀ ọ̀la ni ó jáde. Pẹ̀lú àṣẹ tí Olódùmarè. Ẹ lè dákọ̀ àwọn artist tó wà ń bẹ̀ tó rọ̀gbà yìí ká tó ní ó kọ́ kàǹkàkà. A pọ̀. One. Màá kọ́kọ́ bẹ̀ẹ̀ láti bí. Èmi fún ara mi Alhaji Kehinde Hassan tí mo jẹ́ kábíyèsí ní Anikulapo mo kópa tó pọ̀ àwọn ọ̀gá mi Adébáyọ̀ ọmọ Salam bàbá Jídé Kòsọ́kọ́ olóògbé Ọlọ́fà iná kí ọlọ́mbàlá nílò àmín àmín àmín. Alúwẹ̀ dá Sunday ọmọ Bọ́láńlé bẹ́ẹ̀ni tó a.
Ṣọlá Ṣóbọ̀wálé. Irúnmọlẹ̀. Rónkẹ́ Òṣòdì Òkè. Ó ga jù. Ẹ wo. Wọ́n pọ̀ gbà. Àwọn tá a bá wọn bá ṣẹṣẹ bó la ṣẹṣẹ lórí fóònù bùkù wa torí bí àwọn yẹn tó ń wòye olólùfẹ́ yín pọ̀ gan wọ́n fẹ́ wá mọ bó ṣe jẹ́ lórí níbi tí àwọn ọmọ yín ṣẹlẹ̀ làákàyè tí àwa tẹ̀ ń wò yìí ó kéré púpọ̀ lórí fóònù. Tẹ́ ẹ bá ti pe àwọn ọmọ yín wọn á bá yín subscribe sórí Netflix èmi ní tẹ́ ẹ bá ti subscribe ẹ láǹfààní èèyàn 5 lórí kíní yín láti lè máa wò níbikíbi tí wọ́n bá wà. Anikulapo sinimá kò tí ì sírú ẹ o. ẹdun náà a lè dákọ Anikulapo ká má dákọ Fẹlá. irọ́ kò jọra wọn. ó yàtọ̀. àlọ́ kò jọra wọn rárá. ẹni tí olójú ẹ tó bá tí ojú ẹ bá ba kalẹ̀ òfin wo ohun tó dáa ni. ẹ sà gbogbo ẹnikẹ́ni tó ń kó lè wà Anikulapo tán bá sọ pé àwọn wà disappointed tí n bá jáde tí mo wá polówó kan á ká mọ́bẹ̀ kan lù mí. níbi tó dùn dé tó kọ́ ni lọ́gbọ́n dé tó sọ nípa àgbésí ayé ẹ̀dá dé àbá ó lè jù tó sọ nípa ìwọ̀nba lóore. ṣé àmọ́ pé Ògúndé ó ti jáde láyé. bẹ́ẹ̀ni. ọkà bí ọmọ sílẹ̀. ó bí oró kalẹ̀. ó bí oró. ẹ wá rí àbígbẹ̀yìn bàbá tí a ń pè ní owó bọ̀ bí ìgbà tí Ògúndé jí láti ọ̀run tó ń bọ̀ ni. fíìmù náà ni. inú fíìmù yìí ni. wàhálà wà o mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan nọ́mbà àbí kan wà yàtọ̀ sí tiyín tó jẹ́ pé àwọn èèyàn máa béèrè pé ń bọ̀ lẹ́ bá ṣẹ́lẹ̀ o lórí iṣẹ́ yẹn I want you to release that number for me now before I leave you. ẹ wá polówó ọjà lẹ́ẹ̀ni ni. bẹ́ẹ̀ni. ẹ wá bá mi bí àlejò. èmi ni bí ọ̀tá mo di. Ọlálọ́mí o. nọ́mbà yẹn dà ẹ má ti kì mí o nọ́mbà ṣe pàtàkì o nọ́mbà tẹ ẹ máa lò. Lágbára Olódùmarè mama tẹ bó ní ká tún bá sí. ibi ò ní fi tọ̀rọ̀ mi lẹ̀ màá ní kàn pàṣẹ sí mi sìn. ìyẹn ni mo ń retí before that time bí mo ṣe rí nígbà tá à ń ṣètò lẹ́kọ̀ọ́ ní LTV8. bẹ́ẹ̀ni. Tẹ́jú Oṣó. bàbá ẹ fi owó yẹn lẹ̀. Channel 7 bẹ́ẹ̀ ló. Adégbóyèga làwa ẹ̀ náà yàtọ̀. bẹ́ẹ̀ lẹ́tún ṣe rí iná àbí Ọlọ́run ṣàánú mi o. ọpẹ́ ni fọlọ́dúnmarè. ẹ sọ nọ́mbà yẹn. nọ́mbà tí ẹ lè pè tẹ́ bá fẹ́ béèrè ohunkóhun nípa Anikulapo ẹ pè sórí nọ́mbà 08105322591 lẹ́ẹ̀kan sí 08105322591 ẹ pè sórí ẹ kí n tẹ́ bá fẹ́ béèrè nípa Anikulapo ẹ béèrè wọn dá inú bí ọgbọ́n ni. n tó lẹ́wà sórí ètò mi for 2 hours. mo nígbàgbọ́ yìí pé àwọn tí wọ́n ń gbé ètò yìí káàkiri ó yẹ kí wọ́n ti consult ìròyìn bóyá wọ́n máa sign in for months tí a máa lọ tá a máa bọ̀. tẹ́lá tó ń gbé bọ̀ Lágelú yìí náà ló tó ń gbé. ẹ̀yin náà tún recommend àwọn èèyàn mi tó yẹ tó mọ̀ mọ́ pé tó bá lóògùn tajà. nọ́mbà tẹ fílẹ̀ ìṣètì sẹ́ẹ̀fẹ́ wọn tún tó sí lórí afẹ́fẹ́ ni. pààrọ̀ oorun sùn lili o ti sẹnu. ẹ má jẹ́ kí nọ́mbà tó gbogbo. ẹ má jẹ́ kí ko ìyẹn wà lọ́wọ́ gbé gàlá. so adúpẹ́ lágbára Ọlọ́run Anikulapo yóò bóde pàdé. ní agbára Olódùmarè. níjẹ̀bi bọ̀ ọbẹ̀. ẹ ṣe o. ló gbọ́ Ọlọ́run mo yọ̀ǹda yín. ẹ ṣe ẹ má bẹ̀rù sá.